ẹni tó nílé ayé o. Dọ̀yàpọ̀ àbẹ̀tẹ̀. Dọ̀yàpọ̀ àbẹ̀tẹ̀. Ọlọ́run. Dọ̀yàpọ̀ àbẹ̀tẹ̀. Space wà ní ibi iṣẹ́ wa. So mo fún pé bí wọ́n pé kó wá inú. Kó wá máa ṣe. Èmi ò lè ṣerú iṣẹ́ yín yẹn. Ṣé ẹ tún fẹ́ gbọ́? Iṣẹ́ ẹrú lẹ̀ ń ṣe. In short, ẹrú ni. They try not to consider me, but ọ̀rọ̀ ni ìmí ni mo bá wá bí ọ̀rọ̀ iṣẹ́. Ọjọ́ kìíní àná ìyá ló jókòó sí. Abẹ́ pé kó wá ṣiṣẹ́, ṣe ṣọwọ́ rẹ̀. Oníṣẹ́ṣẹ́ làwa ń ṣe yìí. Ó láwọn akọ́gbẹ́ òyìnbó, akọ́gbẹ́ dúdú, akọ́gbẹ́ àfihàn tó ní mo kó máa ń ṣe. Òun gbogbo lọ́dún mi jù. Dọ́lápọ̀. 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 Ah! Kí ló ṣe? Hello. Kí ló máa ń ṣe ẹnà tí mo? Are you mad or something? Ṣé gbogbo ìtẹ́yìn méjì ṣe bá ìtẹ́yìn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ara ṣe ẹ̀ ní sister code rárá? No, ṣe your sister code wèrè kù. Stop sending gifts through Dolapo to me. I do not want them. Oniduro mi ẹ ṣe màláíkà.